fa ìjà láàrin Alhaji Kollington Ayinla àti Alhaji Wasiu Ayinde ìyẹn K1 the Ultimate? Kí ló wá tún fà táwọn èèyàn fi rò wípé ó gbà fún Barrister ju Alhaji Kollington Ayinla lọ? Ẹ wò, mo kí yín káàbọ̀ sórí ètò tòní tí a ti jọ gbé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan yẹ̀wò láàrin ìjà tó ń lọ láàrin Alhaji Wasiu Ayinde àti Alhaji Kollington Ayinla. Ẹ jọ̀wọ́ ẹ bá mi wá nǹkan fìdílé torí mi ò ní gbà yín lákòókò rárá o. Alhaji Kollington Ayinla wọ́n ti tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ohun tó fa ìjà láàrin àwọn àti K1 the Ultimate. Wọ́n ní kìkú ṣe wípé bóyá ìjà náà lọ bẹ́yẹn títí wípé nígbà tí ìyá àwọn kú òun gbé fóònù òun pe Wasiu Ayinde pé ọmọ mi wò ó màmá ti kú o. Ó ní kò dẹ̀ pẹ́ náà Wasiu Ayinde ṣe kí ni ó wá sílé òun pẹ̀lú àwọn fújì olórin. Nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n dé ló bá ní pé Alhaji ṣé ẹ ti pe ọ̀rẹ́ yín ìyẹn Barrister? Ló bá ní wo mi ò tí pé jáde àti wípé wọ́n sọ wípé kò sí ní ilé pé wà ní ìlú ọba. Òun bá ní ẹ máa pè é ní o torí nígbà tí ìyá tiwọn náà kú ẹ̀yin náà ṣe ojúṣe yín gẹ́gẹ́ bí ọ̀rẹ́ o tẹ́túra màálù fún wọn wípé kò wá nídìí ìgbà tí yín kí ẹ má pè wípé bẹ́ẹ̀ sì ni K1 the Ultimate gbé fóònù tó dẹ̀ ṣe kí ni ó pe Barrister pé ẹ wo màmá ti kú o kẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa wá sílé fún ètò ìsìnkú yìí o wípé lóòótọ́ Barrister dẹ̀ wá sí pàtì wípé àmọ́ nígbà tí ìyá K1 the Ultimate kú wípé ẹ jẹ́ mọ̀ wípé K1 the Ultimate kò gbé fóònù báyìí kó pe òun kò tilẹ̀ sọ wípé hello Alhaji màmá òun kú wípé àrífín nìyẹn nà wípé kò sí nǹkan tó nà wípé òun pé àmọ́ kò gbé fóònù òun pé kí lóun dẹ̀ fẹ́ ṣe òun pátì ní òun dẹ̀ ń wò tó òun àmọ́ ní báyìí o gbogbo ẹ̀ ti parí o kò sí jà kò sí wàhálà kò sí ẹ̀tanú kò sí gbọ́mi sí omi òtó ní àárín àwọn ọmọ pé ohun gbogbo ti ń lọ ní rọ̀wọ́ àti ní ìrọ̀sẹ̀ wípé láìpẹ́ ìgan àwọn ìjọ sọ̀rọ̀ bíi wákàtí méjì lórí fóònù pé kò sí ìjà mọ́ o. Alhaji Wasiu Ayinde K1 the Ultimate. nígbà tí màmá tèmi kú lòun wá mo pè é sọ pé tó ìyá ti kú o òun ṣàwá kó gbogbo ọmọ fújì náà lókùn jọ rẹpẹtẹ gbogbo wọn wá àwa kìmílẹ lágbàdo wọn sọ pé ṣé ẹ ti pọ̀ rẹ yín àmúlò tí o mo ní kí ni máa pè fún mi ẹ ṣe ó lè máa pè é ó nígbà tí ìyá tiẹ̀ kú ẹ ra màálù wá ẹ ṣe pé kó náà wá ṣe kó ta contribution tiẹ̀ mo nílùú ìmúnálọ́wọ́ àwọn ẹ ká fóònù ẹ ìyá fóònù ẹ lọ́wọ́. Táwa wo ìgbésẹ̀ yìí tó ṣẹlẹ̀ yìí dáadáa ni Wasiu Ayinde ṣe o dáadáa ló ṣe torí olóòpẹ Barusati pé tó ẹ mọ̀ bọ̀ nílé o ìyá wa wọ́n ti lọ o wọ́n sì wálé ó sì nù wọ́n gbà tí ìyá Wasiu Ayinde tán lọ àlẹ́mọ́tò ṣàjẹ́ kọ́ lọ́ba gáfàrà wọn pẹ̀lú ìyá tèmi náà àti mọ̀mọ́ tí náà àti mọ̀mọ́ Barusati àti gbogbo wọn náà bàbá lọ bẹ ó sì bínú ó dùn ún. mo ti jẹ́ kó mọ̀ pé dídùn tó dùn yẹn kò nọ́mà torí gbà tí ìyá tèmi kú èmi pè ní ẹ sálámọ̀ sí pé ìyá kú o ó sì wà. àmọ́ nígbà tó fi ṣe pé ẹ̀tọ́ ti ẹni kó pè mí pé bàbá mi màmá wa ti kú o èmi mo tún wá pé wàá gbé aago mi. olùwàyí ò gbé e. tó fa gbogbo ènìyàn. ṣùgbọ́n lónìí ń kọ́ ẹ̀ àti Wasiu Ayinde. mi pẹ̀lú ẹ̀ tí ẹ sọ̀rọ̀ níbi bí 2-3 weeks ago. ẹ sọ̀rọ̀. àròjọ. àmọ́ kí wàá ní àwọn èèyàn wá sọ nínú comment section báwo làwọn èèyàn ṣe rí ọ̀rọ̀ yìí sí ẹ jẹ́ àjọ wọnú comment section kájọ gbóhùn táwọn ènìyàn sọ níbẹ̀. Prince Ọlájùwọ̀n sọ wípé when Alhaji Kollington Ayinla Kebe Nkwara and Sikiru Ayinde Barrister was on stage who else but life is like that. Wasiu Ayinde came after the battle have almost finished. He is now trying to claim Oga who knows him that time when Fuji was very tough. Sherifa Tayo sọ pé Oga such is life. Muhammed Kamorudeen ní double stand. What about the Kọ́lá Olóòtú interview? Ẹ̀yàn kan tún sọ̀rọ̀ ó ní bá mi tí ò mú ilé ayé le ìbàrẹ̀ Akọ́láwọlé Àyìnlá. Ẹlòmíràn tún sọ̀rọ̀ wípé aṣàjẹmàṣẹ bàbá Alátíká. Noble Coded sọ wípé what Baba Kebe said is true.
Some African countries, if they lost someone, they will have to call you or invite you before you can go and greet them. Ẹ wo òun náà lẹ ti gbọ́ yẹn o. Kí wá ní èròǹgbà tẹ̀yin lórí ọ̀rọ̀ yìí? Kí lẹ rí sọ sóhun tó ṣẹlẹ̀ yìí? Ẹ jẹ́ ẹ mọ̀ nínú comment section. Ẹ jẹ́ ẹ mọ̀ èròǹgbà yín. Ẹ dẹ̀ má gbàgbé láti tẹ like, kẹ́ bá mi share, kẹ́ ẹ dẹ̀ follow wa ní Dígí Naija TV. Bó bá ṣe máa lọ làwọn ò máa mú wá sétí gbọ́ yín ní kọ́mọ́kọ́mọ́ ní wàrà ṣẹṣà. Ẹ ṣé o, ó dìgbà kan náà.